Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí, Mr. Dre Knowledge TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n bá pàdé ní orí ayélujára, ó yá tẹ́ ṣẹ̀ṣẹ̀ bá wa subscribe sí orí channel wa kí o comment kí o dẹ̀ tún share. Èyí ni sinimá tuntun aládùn tí a mú wá fún yín tí a pe àkọ́rí rẹ̀ ní Ìyá Gbogbo. Ìyá Gbogbo ni orúkọ sinimá náà tí ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín tí ó produce ìyẹn Isiaq Sanusi tí gbogbo ayé mọ̀ sí Apakúnfọ̀. Ó ṣe eléyìí gbọ́gbọ́ kọ́ sí Ìyá Gbogbo ní orúkọ sinimá náà. Àwòrán òṣèré ni wọ́n patú rẹpẹtẹ nínú sinimá tí à ń sọ yìí. Tósìn Ọláníyan ó patú rẹpẹtẹ nínú sinimá yìí. Bọ̀dá Núrù ó patú rẹpẹtẹ. Ògbólúkẹ́ ó patú rẹpẹtẹ nínú ẹ̀. Òkèlè ó patú, Gàjí ó patú rẹpẹtẹ nínú ẹ̀. Àwọn adẹ́rìn pòṣónú rẹpẹtẹ ni wọ́n pọ̀ nínú sinimá Ìyá Gbogbo. Ìyá Gbogbo ti wà ní orí ìkànnì Apakúnfọ̀ TV. Níbẹ̀ ni a ti ń ṣe àfihàn sinimá Ìyá Gbogbo. Kò sí ẹni tí ó máa wo sinimá eléyìí apanilẹ́rìn tí ó tún kọ́ni ní ọgbọ́n rẹpẹtẹ ni. Ó yẹ tó ṣẹ̀ṣẹ̀ báyìí kí ẹ sáré lọ bá wa wo sinimá Ìyá Gbogbo ní Apakúnfọ̀ TV. Ní ibẹ̀ ni a ti ń ṣò sinimá Ìyá Gbogbo. Ó yá ẹ sáré ẹ tẹ́ ṣẹ̀ṣẹ̀ báyìí kí ẹ lọ máa bá wa wò. Apakúnfọ̀ òun ni ó ṣe. Ẹ ṣé pé bá ṣe wá ń wò, ẹ má ṣàlàyé wa subscribe sí channel wa.